Ah, Daddy. Báwo ni ìjàlẹ̀ wa? Bó ṣe máa jẹ báwo ni? Àdá fún yín. Mi ní wá yín tì. Ẹ máa lọ ẹgbẹ́ jókòó ní ìjọba lọ. Alẹ́ jókòó ni. Ẹ ṣe máa jẹ. Yes, sir. Daddy, kílẹ̀ máa jẹ ká máa ń tètè. Ẹ ti tẹ́lẹ̀. Ẹ sáré ṣáwà. Má ṣe ó ní ó má ṣe. Ṣé lẹ́nu pé mo lọ ṣọwọ́ náà lẹ́tún gbé fóònù sọ́wọ́ tẹ̀ǹtẹ̀? Ẹ nídìí ẹ̀ náà, ẹ nídìí láti relax ara yín. Gbogbo oògùn tí mo fún yín ó nídìí láti ṣiṣẹ́ lára yín, ẹ̀gbẹ̀dẹ̀ gbọ́dọ̀ wá oorun sùn. So oògùn yẹn mo ti bá yín keep ẹ̀ sí orí wardrobe yín bẹ́ẹ̀. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa relax nù. Ṣé gbogbo àwọn treatment mo fún yín ó máa ṣiṣẹ́ lára yín? Ẹ dẹ̀jọ́ gbogbo nǹkan tí mo ní kẹ́ má jẹ àti àwọn nǹkan tí mo ní kẹ́ jẹ òun ní kẹ́ bá mi mú lò torí Ọlọ́run. So tó bá dẹ̀ ti di pé ẹ fẹ́ sùn fóònù yín ẹ fi sí silence ẹ má tẹ̀tẹ̀ kankan lémi ẹ relax ara yín ṣé ti gbọ́? So ẹ má fara lẹ̀. Báwo ni ẹ̀dẹ̀ máa wá báyìí? Pẹ̀lú gbogbo treatment mo fún yín lénìí tó bá máa fi di ọ̀túnla mo ní láti wá màá lè wá ṣẹ́ẹ̀kì sugar level yín àti BP yín so kí n tún mọ̀ nǹkan tí mo tún máa tún ṣe fún yín ṣé ti gbọ́? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fara lẹ̀ o ẹ má dẹ̀ ronú kankan o ṣé kí ara yín o. Má ṣe. Àǹtí nọ́ọ̀sì. Má ṣe. Àmọ́ mi má ṣe. Àǹtí nọ́ọ̀sì. Ẹ pẹ̀lẹ́. Kí lẹ tún fẹ́ kí ló tún ṣẹlẹ̀? Ẹ o wọ́n ní kí n sọ fún pé èmi gangan ó rẹ̀ mí náà. Mo fẹ́ kó tó jẹ́ pé ẹ máa treat èmi náà ẹ máa treat mi. Ìwọ strong bó ṣe wà yìí. Bẹ́ẹ̀. But dáàdì ẹ ló sick now. Ẹ wo ṣe rí dáàdì mi tẹ̀ ń wò yẹn wọ́n ń díbọ̀ ni kò sí nǹkan tó ṣe wọ́n èmi gangan ló rẹ̀. Mo fẹ́ kó tó jẹ́ pé tẹ bá ti débí ẹ máa treat èmi náà ẹ máa treat mi. So dáàdì ẹ tó wà nílé ẹ wọ́n sick wọ́n díbọ̀. Okay ó mọ̀ kán tó máa ṣe fún mi sí. Jẹ́ kí n wọlé kí n lọ sọ fún dáàdì ẹ pé o ní wọ́n díbọ̀ ni o ìwọ ló ń sick o. Rárá ẹ máa wọlé. Ẹ wo dáàdì mi tẹ̀ ń wò yẹn mi àti wọn àjọ rẹ̀ àjọ gbá tíra wa. Mo fẹ́ kó tó jẹ́ pé kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Nǹkan tí mo fẹ́ ni pé ọjọ́ ilẹ̀ máa wá tẹ bá ti wá ẹ máa treat mi and secondly ọjọ́ tẹ bá ti fẹ́ wá báyìí mo máa ṣe tẹ pé dáàdì mi ò ní sí èmi lẹ máa kọ́kọ́ treat tẹ bá ti wá treat mi àṣẹ máa pè dáàdì mi tẹ máa. Mo ṣẹ̀ṣẹ̀ understand ẹ ni ìwọ gangan ló rẹ̀ kì í ṣe dáàdì ẹ. Tí má ti wá lọ́ọ̀tún àbí mo ṣe sọ fún dáàdì ẹ máa treat wà sí dáàdì ẹ pàtó. Ẹ má fojú mi sọ́lọ̀ mo dẹ̀ fẹ́ kó jẹ́ pé tẹ bá ti wá èmi ní kẹ́kọ̀ọ́ treat kẹ́tọ́ treat dáàdì. Ó mo ní nǹkan ṣe mo ní bí ń lọ. Àǹtí nọ́ọ̀sì. Má ṣe. Ó ní ó má ṣe. Gbogbo oríṣi rẹ̀ àti ló sọ ìjọ bí ní gbogbo ọ̀rá nìyẹn. Ẹ wo bí ẹ tètè bá mi wọ́n lẹ̀gbọ́n yín. Ẹ wọ́n lẹ̀ fún mi. Ẹ wo bí wọ́n lẹ̀ àti tó ṣe bẹ̀rẹ̀ sí ta para mi. Kí ni gbogbo oríṣi yẹn? Ṣé torí pé mi ò fẹ́ kó kọ́ bí dáàdì wa sọ fún ìjà? Ẹ wọ ọlá dáàdì wa ṣáàdì kí ẹrù ẹ jẹ má tún ìgbà tó láwọn ẹ tó wá jẹ. Ẹ má jọ bínú mọ́ mi ò bínú mọ́. Ẹyin náà wọ rọ́bìṣì tẹ́gbọ̀n yín ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí tẹ́ gbogbo ara mi tẹ́ gbogbo òdì mi. Pé kí ni? Àbí wọ́n tọ́jú dáàdì yín. Àwọn bí ẹ̀kọ́ mi kìlọ̀ fún gbogbo lọ́sẹ̀ tó bá mi dánwò lẹ́nìí kó má tún ẹ̀fà kó tún má bá mi dánwò mọ́ láyé ẹ̀ tó bá mi dánwò ẹ wò ó láti bàdá gba wọ́n gbẹ̀dọ̀ láwọ̀ ẹ̀. Ẹ má dájú ní kẹrù ẹ wò bí tètè yá bá mi fún níwọ̀n ni kó yẹ jẹ́ fọ́tàn ní last year tí wọ́n ṣe gbọ́ orúkọ bẹ́ẹ̀ fún mi tí n bá wá síbẹ̀ tí wọ́n tún ara sí mi mo wá fi ọlọ́pàá rẹ̀ sẹ̀ kí ni gbogbo òṣì yẹn. Ẹ wo mi ò bínú mọ́ ẹ ṣàlọ́lá bá mi mú ajá yín so mi ò bínú mọ́ ẹ jọ ń tó lọ́jọ́ mi ò bínú mọ́ mi ò mọ̀ whatever ẹ bá mi wọ́n ni ẹ wo bí kò sí wàhálà mo ti gbọ́ mi ò bínú mọ́ mo ti gbọ́ ẹ wo mi tẹ̀ tí ì lè sọ bóyá tó bá jẹ́ bí a 2 weeks àbí ẹ wo bí mi tẹ̀ lè sọ
ṣe bẹ́ẹ̀ rí ó sì tẹ́lu yìí ṣe. Lẹ́kọ̀ọ́ bá mi sọ́tẹ̀ mi. Lọ. Ṣé ìgbòlélẹ̀ àbí kí ni ká ti fi ilé ìbàdí gbogbo ló ti rí wọn? Kọ́ńtì ẹ̀sìnkú kọ́ńtì fi wọ́n ṣòwò láti kékeré ṣé kò bẹ́ẹ̀ tàbí gbogbo orí burúkú tó ń ṣe kiri àdúgbò yìí. Àìgbọ́n wa lẹ́yìn ẹ̀gbọ́n wa lọ́la bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ́ kí ló dé ṣáwọn ò lè kọ́ni ládùúgbò yìí. Àti nọ́ọ̀sì rẹ̀ àwọn náà wọ́n kárì lọ́wọ́ wá sí nǹkan táwọn náà gbé wá sílé wa. Ẹ̀gbọ́n wa kẹ̀lé lórí burúkú ni wọ́n kọ́ bí big thing náà wá láì ẹ̀wù. Má ṣe. Ọ̀gbẹ́ni Ṣọ́ra ẹ̀dá sọ̀hún jáde. Ó kàn sọ pé kò síṣẹ́. Ó fi iṣẹ́ tí mò ń ṣe tó lè ṣe. Ṣé o? Kíkẹ́ Ọlọ́run ní jẹ́. Ojú ọjọ́ ẹ kúnlẹ̀ bọ̀. Ọlọ́run ní jẹ́. Ó jẹ́ tájà tèmi máa jẹ. Èṣù máa ṣe. Ayé jẹ́ wọ́n ti jẹ́. Ó bá máa kóyọ̀ ti jẹ́ o. Ó bá máa kóyọ̀ ti jẹ́ o. Mo ti rọra lọ tọ́jú ẹ̀yìn ló dá òun sórí kó sọ pé òun padà bọ̀. Iná ni máa ní ká. Ẹ ra sà, ẹ wo báyìí ní àfẹ́ pásà. Báyà mi bá ẹ wo ẹ bá báyìí. Ọ̀rẹ́. Kò sí ṣíṣe kò dá ìṣe. Ẹ tẹ̀ ní sùn. Ọ̀fà gàdí. A lè pa á fún yín àbí. Báyìí lọ sà. A rí traces pé ọ̀kọ̀ọ̀kan gbà bí o. Ẹ ti ń bọ̀ ẹ, ọwọ́ kan ẹ̀ ń bọ̀, àbẹ́yẹ ń bọ̀. Báyìí kan gbà. Yes. Awesome. Sure. Bó ṣe lọ nìyẹn àbí. Wọ́n tiẹ̀ dúró rárá wọ́n já bàbá báyìí náà ni. Àfà. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ajá rí ìwà tó. Àfà náà. Ó wà ní ilé síta. Ó wà ní guys, ẹ jẹ́ ká sáré ṣí ẹ. Ọ̀gbẹ́ni máa ní sùúrù máa calm down. Má máa ṣe bẹ́ẹ̀ yẹn. Kí ló máa ń ṣe ẹ̀yìn guys náà? Ó mú ọkọ téèyàn ṣe máa bá ń do òpó lélẹ̀ náà. Ẹ jẹ́ ká ọjọ́ tó bá rí mi níbi wọn ẹ jẹ́ ká ṣe owó. Ọ̀rẹ́ máa ń yà mí lẹ́nu ṣáà gbogbo ìgbà. Báyìí tó fẹ́ pín owó. Kí ló dé dà ní pé owó? Báyìí tó máa pín owó. Kí ló dé dà ní pé owó? Ṣọ́kùn owó olùkọ́ àfààní ni. Ó yẹ calm down bẹ́yìn. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní ìsìn ni pé èmi máa gbówó ìmá lọ sílé. Àṣà kò síbù. Kò síbù ẹ jẹ́ ká ṣí ẹ̀. Láyà tí ẹ máa lè ṣí ẹ̀, ó bí òkè tún lè gbowó ìlọ̀lẹ̀. Ẹ kí làwọn fẹ́ ṣe? Kí làwọn fẹ́ ṣe? Tó mọ ohun tó ṣẹlẹ̀ obìnrin lòun jẹ́ ká fún un. Ṣùgbọ́n bàbá yìí máa pín. Tí bá gbé lọ bó ṣe wà yìí, tí bá gbé lọ normal tó bá di 12 o'clock lọ́la máa gbé padà. Ṣé lóru àbọ̀sán? Òru bíi ti báwo. Ìkọ́kọ́ gbọ́dọ̀ àfẹ́ tó owó yìí. Àwọn jẹ́ ìjọba owó náà tó jẹ́ ìrìnàjẹ́ òun ẹ̀ka pínsì. Kò sí ìṣù ọmọ tó ṣẹlẹ̀ ní ká fi test ẹ̀. Wọ́n bí dáa kò lè tó yẹn sá lọ. Jẹ́ ká ṣe báyìí. Jẹ́ ká fọwọ́ méjèèjì pé fún un. Ohun rẹ̀ o kọ́kọ́ gbọ́dọ̀ ṣé o. Ìyá gbà. 12 lọ́la. 12 lọ́la. Ẹ máa lọ. Ọwọ́ àfẹ́ tó owó yìí. Ẹ máa lọ. Ó yáwó ní fún ọmọ náà kó ṣe. Ẹ kébì wọ̀nà ẹ máa lọ. Àwọn bá yín sùn lọ́nà. Kò sí é. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o. 12 lọ́la o. 12 lọ́la o. Ó nípa ara ẹ̀ o. Kí ló ṣe? Ó tún ṣe ó mọ̀ kó risk ṣá. Risk àzá kò yé mi. Gbogbo lọ títẹ̀ tẹ̀ sọ fún ẹ̀. Tí ìkẹta wa yẹn bá tiẹ̀ dẹ̀ kò tiẹ̀ nọ́pọ́lọ́ ṣáwa náà ní nọ́pọ́lọ́ ni. Àzá náà kò yé mi. Ó kí ni já sí kí ni ká mọ̀ nǹkan tó wà ń bẹ̀. Ọ̀gbẹ́ni àyè máa ṣe bẹ́ẹ̀ yẹn náà káyìn náà. Àzá náà. Kí n ká ẹ̀. A lè ṣe bẹ́ẹ̀ yẹn fún bọ̀bọ̀ yẹn Ó náà. mọ̀ pé nǹkan tá a gbé dání kò ń ṣòwò wa. A máa ṣe bẹ́ẹ̀ fún bọ́ọ̀ yẹn. Kí ni fi wọ̀ ọmọ tí wọ́n fi tẹ̀ máa ń sọ̀rọ̀ báyìí? Ẹ jẹ́ ká nǹkan tó wà nù kìíní yìí. Owó ètò gbé dání kò ń ṣe titi wa. Àwọn tó lọ jí gbé kò ń ṣe titi wọn. Ó dẹ̀ ti wá di titi wa ni ẹ jẹ́ ká ṣí kan tó wà bẹ́ẹ̀ ká mọ̀ kan tó wà. Àfà Tí a bẹ́ẹ̀ kọ́ náà. àgbẹ̀ bọ̀bọ̀ yẹn rìn jìbọ̀ a lè ṣe bẹ́ẹ̀ yẹn fún gáì. Ọ̀gbẹ́ni tí bọ̀bọ̀ yẹn lẹ̀dá yẹ ká mọ̀ kan tó wà nù báàgì. Àfà àlàyé ṣó mọ̀ pé save bíbà ìṣá. Gbogbo òsè mo nífẹ̀ẹ́ náà ni ìdá ẹ̀ dúró tọ́lọ́pàá bá mú ẹ kọ́. Ó gẹ́ẹ̀tì kankan lọ́wọ́ náà sọ yìí. Jẹ́ ká mọ̀ kan tó wà nù kìíní yìí. Àfà ṣó mọ̀ pé save bíbà ìṣá.
ṣé jẹ́ ká kò ṣí ká kò wọ́pọ̀ tó wà bẹ́ẹ̀. Kódà if that should be the case kò sí wèrè náà. Owó lélẹ̀. Ìwọ náà ṣí fúnra ẹ̀ má dì í mú. Owó rẹ̀ o. O ti rí báyẹn. Aláì mo rẹ́ ní bọ̀dì bẹ́ẹ̀ ni òwe tí wọ́n gbóló lẹ́yìn mo ti wá gbóló lẹ́yìn pa mo rẹ́ ní bọ̀dì. Mo rẹ́ ní bọ̀dì mo rẹ́ ní bọ̀dì mo rẹ́ sọ̀rọ̀ yẹn o mo rẹ́ ní bọ̀dì o ọmọ òwe bọ̀ ọmọ ìlú ga o mi láyé mi. Mo sọ fún aláì náà mo sọ fún ọkọ yẹn ká gbówó yẹn sílẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́sẹ̀. Mo sọ fún ipa àwọn èèyàn wọn bẹ́ẹ̀ sí ẹ̀wọ̀n ń gbé bẹ́ẹ̀ yẹn. Ẹgbẹ́ obìnrin kan mo lè gbérú ẹ̀ lẹ̀. Aláì fọ́kọ̀pọ̀ big time. Èwo ni? Ìyá yín ò fẹ́ gbọ́ yẹn lọ ní sá. Owó késàrì ni kò ṣeé gbé lọ. Then movement. Wọ́n panic movement. O tún máa tún àárí o. Movement. Aláwàdà ìgbà lọ mú ìyá yín. Sọ́lọ́ mú ìyá yín. Ó yá nà. Ó padà bọ̀ o. Owó yẹn á jáde. Ta ló tún pè mí báyìí? Hello? Èmi ni Bọ́sẹ̀ ẹ̀ka sọ̀rọ̀. Bọ́sẹ̀, báwo ni? Àti Bọ́sẹ̀ ṣe bínú sí wa ni, a ti retí yín látàárọ̀. Mi ò bínú, èmi náà ni mo promise yín pé màá wá lénìí, but ó ní patient kan tí mo fẹ́ lọ dá lóhùn tó wà important láti lọ treat lénìí, tí má ti ṣe tán lọ́dọ̀ ẹ̀ máa wá. Ìyá ti retí yín, in fact oògùn tẹ́lẹ̀ kí n lọ get gan, mo ti lọ get díẹ̀ bẹ́ẹ̀. Mo kọ fún dáàdì, ṣé o ti ra Bẹ́ẹ̀ oògùn yẹn kì í ṣe gbogbo ẹni mo get díẹ̀ náà mo rí get lóògùn tẹ́lẹ̀ kí n get. That is good, that is good. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀, tí n bá ti ṣe tán lọ́dọ̀ patient tí mo fẹ́ lọ attend sí, màá wá sọ́dọ̀ yín lọ. So àwọn tó bá tó kù nínú àwọn oògùn tó yẹ kẹ́ rà, màá kọ fún yín ẹ lọ get ẹ̀. Ṣé o ti gbọ́? Ẹ ṣú ọ̀pá máa rí ilé. Promise. Àìdùn mi máa dùn tá a bá lè rí ilé mi ẹ̀jù náà ẹ̀jù náà. Wọ́n bá wo dáàdì ẹ̀jù. Màá wá, ṣé o ti gbọ́? Ẹ dẹ̀ ṣú ọ̀pá ìbínú sí wa mọ́. Mi ò bínú mọ́. Ẹ ṣe mà, ìyá wa wa respect mi. Àbí mo ti wà ní ẹ̀gbọ́n olórí burúkú tí wọ́n ní tó bẹ̀rẹ̀ sí tẹ gbogbo ara tèmi tó ń tẹ ìjì ògbè lára mi tó ń tẹ fá lára mi tó fọwọ́ ń kó gbogbo òdì mi lórí burúkú àbí mo ti wà ní mo wá ọ̀la ni. bó ti ń rí wa bó ti ń rí rè o nígbà tá à ń sọ̀rọ̀ ojú oníkọ́ gbówó fóbìnrin ṣé ó gbọ́ pé obìnrin ṣo lórí wa rí obìnrin di president Nàìjíríà. kò ń sọ bẹ́ẹ̀ náà ni òun náà lè máa wo ọ̀tún òsì. òun wọ̀ tún wò sí àbí. oníbóbìnrin ni obìnrin kíní kan kìnìún kan. Alpha now ta ló sùn ẹ bá mi jù nílẹ̀kùn yẹn báyìí. ó máa ń ṣọ́ máa ra yín sọ̀rọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ bí. ṣé mo sọ pé kó máa wá. ó máa wá èmi náà sọ pé èmi náà sọ pé ó máa wá náà. ṣe ní wà náà. ṣé ó pé síbẹ̀. confam ni apá ti lè. for sure. so ẹ̀yin guys èmi tún rò kankan nǹkan tí mo tún rò ní pé ká má ti pín owó yìí nítorí àwọn pípù tí wọ́n gbówó fún wa yẹn ó ṣeéṣe kó tún máa wá wa kiri so kó tiẹ̀ wà lọ́wọ́ èèyàn kan fún bí abẹ́ ọ̀sẹ̀ kan àbẹ́ bí ọ̀sẹ̀ méjì. nǹkan tó máa ń dùn mí sọ̀rọ̀ bọ̀bọ̀ ìrèlè wọ́n ló tún ríran kúkú lọ gbaṣẹ́ olúwa ká mọ̀ pọ́ lọ́hún kúkú pè ẹ́ kó máa ríran lórí ọ̀rọ̀ owó yìí ló tún ríran sí kí la tún fẹ́ ṣe sórí ọ̀rọ̀ owó yìí báyìí. ó fẹ́ ẹ̀ ó ní o máa ṣe ẹ má jẹ́ ká ṣe kínní yìí ẹ ká tọ́jú ẹ̀ ó tẹ̀ jẹ́ ọ̀sẹ̀ kan kó wà lọ́wọ́ èèyàn kan láti gbé kúrò bí láti gbé fẹ́ lò. ó yá nà ta wá la fẹ́ gbé fún báyìí ní ìsìn lọ́rọ̀ kan kò yé mi ta la fẹ́ gbé fún. ta ló fẹ́ wọlé ta ló kàn. o lè gbé fóun àwọn á lè rọgẹdẹ. èmi kẹ̀ gbé fún ta ni. ẹkùn lè mí eléyìí tó jẹ́ kojú ẹ̀ ràn kú yìí ni máa gbowó fún. máa divorce ẹnu ẹ má dábàá èmi ẹ yẹ mi kúrò nú ẹ. ó ti yé kí la máa wá ṣe bá. nǹkan tó máa ṣẹlẹ̀ sí kó farabalẹ̀ faraburúkú balẹ̀ torí bó ṣe máa ń gbọ̀n bíi tayọ ọjọ́ bèlè yẹn kò wá yé mi ṣe understand farabalẹ̀ ìwọ la máa gbowó ìfún.
èmi. Ìwọ la máa gbé fún. Ta la fẹ́ gbowó fún? Ohun ọ̀kan. Eléyìí. Ẹ nà. Eléyìí dọ̀dọ̀ yọ yìí. Kẹ́mi sọ̀rọ̀ kó dẹ̀ sọ pé dọ̀dọ̀ yọ ṣé mo lè kíìpù ẹ̀ ni máa kíìpù ẹ̀. Ìkọ́kọ̀ gbọ́dọ̀ ṣòwò yìí, á bẹ́ẹ̀ sí gbogbo wa o. Dàdá ní kò sí kankan tó máa ṣe. Ó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀, ó tó pé síbẹ̀. Ó wà bẹ́ẹ̀, ó pé síbẹ̀, kò sí kankan tó ṣe. Èmi máa tọ́jú ẹ̀. Okay. Ó sọ̀rọ̀ sí pé weekend. Táìmù ogun weekend gangan ló fẹ́ gbówó ìwà padà. Nǹkan tí mò ń try láti sọ pé àárín ọ̀sẹ̀ ni pé Saturday yẹn sì ó wà òkè. À ń gbé owó báyà lọ ra mọ́tò ni. Saturday la fẹ́ lọ mú yìí. Ẹ̀nà. Ìròyìn tèmi yàtọ̀ sí tiẹ̀. Ó yànnà kò sí wèrè bẹ́ẹ̀. Ìwọ wa máa lọ bẹ́ẹ̀ yìí. Má wàá gbọ̀n ṣe understand náà gbọ́dọ̀ suspect pé kan wà lọ́wọ́ ẹ̀. Máa lọ nà báwo ló ṣe é ṣe ara nǹkan tó ṣe ń pín ẹ̀ dídìrín yẹn máa lọ bẹ́ẹ̀ yẹn. Bọ́bá gbọ́dọ̀ ṣe owó yìí o. Àti dìbò. Ó yá máa lọ. Àpótí ìdìbò ló ń gbé lọ yẹn o. Máa lọ bẹ́ẹ̀ yẹn. Àìlẹ́fẹ̀ gbọ́dọ̀ sọ pé kíní kan kìí kan. Jẹ́ síbẹ̀. Kò sí wèrè. Yàrá ìjọ mi. Àti ilẹ̀ wọn bá. Ọ̀sẹ̀. Daddy. Ẹ káàárọ̀. Àbúrò ẹ̀dá. Ó wà kitchen. Tó wà ní kitchen. Daddy. Ẹ̀rọ tí mo lọ síbi iṣẹ́ lè so mo lè pẹ́ dé ìdènà máa wà ní. Fẹ́ẹ́ tí máa wà ní. Ẹ̀dí máa kọ́ bẹ́ẹ̀ fún wa. Máìtì ni tí mo pé ẹni abíre. Gẹ̀ẹ́dẹ̀. Daddy. Oníwà ìdíra. Yes, sir. Gẹ̀ẹ́dẹ̀. I'm not done. Gẹ̀ẹ́dẹ̀ ti yé mi understand. Ẹ̀ẹ́dùn ọ̀gá jí. Ẹkùn tágìrì gbé rẹ̀ níjà. Àfúnni kò wá ṣẹ́ṣe ò ṣe. Kò sí wàhálà ọ̀. Òbí tó ṣe ń lọ mí ń lọ. Màá fi lọ bẹ́ẹ̀ lọ wá oúnjẹ tó wà fi jẹ tó wà jẹ sórí ibi kejì. Ìjọba mú ẹ̀. Òṣèré yẹn mọ́. Ó fi lọ wàhálà ìdíyà. Bí èmi lè fẹ́ wá oúnjẹ fún àbáwọn ọmọ yín. Mi pẹ̀lú àwọn ọmọ yín. Kí ló ṣẹlẹ̀? Ṣé gbé gbogbo oríkìsí dáàdì jì fún mi sí? Sápò ara wọn. Èyí ló dé bọ́ síta kẹ wá àfọ̀ṣe. Lẹ́yìn dáàdì ẹ̀yìn tún ni bàbá ta mú. Ẹ̀gbọ́n mi báwo lè ṣe ṣe báyìí? Ẹ̀gbọ́n mi mo bá yín sọ̀rọ̀. Wo fi mí lẹ̀. Àǹtí mi, ẹ̀rọ advice mi, ní ìdí ẹ̀ bẹ́rù pa àwọn sọ́látẹ̀lì tí dọ̀lù. Wọn ò ní gbọ́. Bí mo bá lẹ sọ̀tà ní gbọ́. Ṣé mi lè bá rí? Ṣé tí ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ sí mi? Tí máa mú ẹ sì, ó ti rí. Ṣé ẹgbọ́n wọn ló kọ́ ọ̀sẹ̀? Sí wàhálà. Ìdíjì bá ń bá yín gbọ́ yín, bàbá bá yín sọ́nà ìlú kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀, ó jẹ bẹ́ẹ̀ tó ní. Ẹ má dúdú. Ṣé ẹgbọ́n wọn ló kọ́ sí gbogbo kínní? Ẹ fi yà ẹ̀gbọ́n mi. Ìyá ẹ promise mi pé máa wá ṣe ṣe. I'll try. Ọkùnrin ni yín náà. Ṣe promise mi. Mo promise you. Ẹ ṣọ́. Ó yẹ rẹ̀. Ẹ̀gbọ́n mi kí ló dé? Ló wà ní báàgì yìí, ìdẹ́sà ti báàgì kiri. Báàgì àgbélébù mi ni jẹ́ máa gbé kiri. Ẹ̀gbọ́n ẹ̀. Kí ló fàbúrò ẹ̀ o? Lórí ẹ̀yìn òpin, máa lọ bí wọn pamọ́ kìtì yẹn sí, ẹ má fi. Ẹ̀gbọ́n ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ ṣáà ti promise pé wọ́n wá ṣe ṣe. Ẹ̀gbọ́n mi, ó yẹ rẹ̀. Jídé. Sá. Jídé. Sá. Èmi ló ni mo pè é. Ẹ̀mẹ́ta. Ṣorí ń gbà mí. Ọ̀rọ̀ àwa kò ní sáyè. Gbà mí kẹ̀dẹ̀ rí ẹ̀wẹ̀. Ayé àwa kò ní sọ̀rọ̀. Inú mi dùn léni pé méjì ló wà léni. Jídé. A ní kó kọ́ṣẹ́. Olóòkọ̀. A tún ní pé kó lọ skúù. Olóòkà. Wọ́ àwọn àbúrò ẹ̀. Àṣorí tó bá jẹ́ pé kìí ṣe pé ó jẹ́ ọkùnrin kan ṣoṣo tó wà lára ọmọ mi ni. Kánúbìnrin ni ẹni. Màá kàn máa wò ẹ́ ni. Àmọ́ mò ń wò torí wípé wọ́n nìkan ni ọ̀kan láwọn tó wà lára àwọn ọmọ mi. Tó dẹ̀ ti jọ́kùnrin. Jídé. Ìgbẹ̀yìn ló máa dúró lóko àdá rẹ̀. Tí gbogbo ọ̀nà ta là sílẹ̀ fún ẹ
ta ní pé kò tọ̀ kí wọn kò lè jẹ́ èèyàn láyé gbogbo ẹlú kọ́lẹ̀ tó ṣe anyway èmi kọ́ ni kí n sọ ọ̀rọ̀ ilé fún ẹ kó lè jẹ́ ọ̀rọ̀ ṣìtì fún ẹ bóyá wà á gbọ́ torí ọmọ tá bá ń bá wí tó bá ń wọn àròkè èmi nífẹ̀ẹ́ ní mi ṣépè fún ẹ o àmọ́ n fẹ́ kó rò dáadáa tó bá jẹ́ wípé obìnrin ni ẹni ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yẹ. wẹ́wẹ́ fi mí lẹ̀ o oúnjẹ tájá bá máa jẹ èṣù á ṣe. oúnjẹ tájá bá máa jẹ èṣù á ṣe. ẹ̀dá ìgbẹ̀yìn ló máa dúró kó adẹ. tó bá yẹ kó má gbọ́ ọlọ́mọ yẹ kó padà máa tọrọ owó lọ́wọ́ àwọn àbúrò ẹ̀. sọ̀rọ̀ ní fún ẹ̀ Báwo ni iṣẹ́ lórí? Dúpẹ́ àtúkọ́ ọ̀dọ̀ náà. Ìgbésẹ̀ ṣe òótọ́ ń pòṣe. Ká lọ pòṣe sí. Ẹ ti ń rí sí. Àárín wọn. Àìgbọ́n mi. Ẹ wá jẹun. Mi ì jẹ. Tó jẹ́ ṣìkù lọ fẹ́ gbọ́ mi. Níbo wọn bá tó kù lè nínú àti wọ́n sí. Ẹgbọ́n mi yà. Mo fẹ́ máa jẹun tí ẹ jàre. Máa jẹun pẹ́. Ẹgbọ́n mi náà tẹ̀lé. Ẹ máa jẹun. Ẹ lè jọ jẹ́ kí bẹ́ẹ̀ gbọ́ mi dòdò wọ́n gbà ẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé àwọn ò bá wa jẹun. Mo pa sọ lẹ́nu ọmọ ni ẹ. Ṣé ìwọ náà sọ̀rọ̀ tí mo fẹ́ sọ́run? Ṣé ọlọ́ta mi báyìí? Ṣé ọlọ́ta fóònù tí? Ọ̀kan láwọn fọ̀dà fún ọ̀tà. Gbogbo kọ́tẹ́ kò máa ṣe làwọn àbúrò ẹ̀ ṣe yẹn. Àbí? Anyway, mi ní dásà ni wọ́n fẹ́ bù fún. Wọ́n á bọ̀ kò bù fún. Kò bù tiẹ̀ fún. Tó náà sọ pé jẹ́ tán nu port. Àbí? Ó ti tán. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀. Jẹ́ ní eléyìí kó má jẹ́ ń bẹ̀. Ọjọ́ máa jẹ́ ti ní. Ẹ̀gbọ́n mi ti padà jẹ́ aṣáàṣì tí ọjọ́. Jẹ́. Máa dún jẹ ní. Ẹjọ́ ń lọ. Má jókòó kẹjá ti ní. Ẹ kìlọ̀ fọ́mọ yìí o. Mo náà pẹ̀lú fọ́ọ̀mù. Wọ́n ní bá sọ̀rọ̀ ló ń ṣe. Má ṣe. Wọ́n ní ó má ṣe. Bọ́sẹ̀, mo ń sọ̀rọ̀ chingom yìí fún ẹ. Ó mọ mí ní chingom mi. Ṣé orí tó bá rí ìjà lẹ́ẹ̀kan, tó bá rí ìjà kòkòrò lẹ́ẹ̀kan, orí ìyá ẹ, ìyín méjì níyà yín yọ. Dáàdì. Báwo ni ẹ̀dá? Ṣálẹ́ wa? Pẹ̀lú mẹ́ẹ̀dá. Ọmọ àfẹ́ fún ìṣàkíyèsí. Àkíyèsí. Ilé sọ lórí ẹ̀gbọ́n mi ra Jídé. Jídé kí ló ṣe Jídé? Ní tìsí báàgì tó ní wọ́n máa ń gbé dání rè. Báàgì. Báàgì black báyìí. Kí ló ṣe bẹ́ẹ̀ni sọ̀rọ̀? Kí ló ṣe báàgì black? Jẹ́ kó sọ̀rọ̀. Àkíyèsí ni kò sí. Anytime tó bá fẹ́ ṣe kò sí nǹkan tó ṣe bó jẹ́ tọ́lẹ̀tì lọ lọ ni bó jẹ́ ní bedroom wọ́n gbé báàgì yẹn kiri ìwé ìfọ́ tó bá fẹ́ sùn gọ̀ọ̀sẹ̀ wọ́n máa wà mọ́ yàrá. Gbọ́, kò tó sọ yẹn kọ́. Olórí kò wá ṣàlàyé. Ẹ̀yin ẹ̀rí wọn. Mi ò rí. Anyway, máa lọ sí ilé, mo bẹ́ẹ̀ gbọ́n sọ̀rọ̀ lọ́wọ́. Máa tẹ́ sí nǹkan tó sọ yẹn ṣùgbọ́n mẹ́jọ. Ọ̀gá ò mi ti sọ tèmi fún ọ. Ó ṣe ẹ̀wọ́ bá mi ṣe kan tí mo ní kò ṣe inú lẹ́yìn. Ọ̀rọ̀ dábùrú ẹ̀ sọ yẹn kọ́. Mo fẹ́ kí Ṣaléwá wọlé lọ tó sọ̀rọ̀ yẹn rí. Òótọ́ ni nǹkan tó sọ ọ́. Òótọ́ ni o. How long lẹ ti ń rí bàjẹ́ lọ́wọ́ ẹ̀? Dájú ó ti lọ fà o. Ṣé this particular bag tá à ń sọ yìí tẹ́gbọ́n mi bá fẹ́ sùn òun ni. In fact gbogbo pílò tó wà ní yàrá wọn wọ́n ti kọ́ àti báàgì ẹ̀ náà fi ń ṣe pílò. Tó bá fẹ́ jẹun orí ẹ̀ náà ti ń jẹun. Tó bá fẹ́ lọ bedroom orí ẹ̀ àdìpọ̀kan tó wà ní báàgì àkẹlẹ̀ bí wọ́n torí lọ́lẹ̀ gbọ́dọ̀ wọ̀ ní dáwọ́ máa ṣojú kókókókó níbi ìkọ̀kan àtẹ̀mọ́lẹ̀. Ó dẹ́ kí nínú orí báàgì yẹn lọ́wọ́ ẹ̀ o. Black báyìí ni black báyìí. Black ni. Mi kàn fẹ́ sọ lójú Ṣaléwá yìí torí ọ̀nà bébébébé. Anyway, wọ́n mọ bí mo ṣe máa bí léèrè. N bá dẹ̀ ń bá sọ̀rọ̀ báyìí bí olóńdù ló máa ń ṣe sí mímọ́ bí wọ́n ṣe ń bá sọ̀rọ̀ tó fi ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Orí parẹ́ rẹ̀.
torí pé rẹ anyway ṣá anyway màá wá nǹkan ṣe sí i wálé lẹ́ni náà tó bá wálé máa béèrè lọ́wọ́ ẹ̀. ẹ wá pé tó bá dé báàgì ẹ wá sí mi lọ́wọ́. no problem okay màá wá nǹkan ṣe sí i màá béèrè lọ́wọ́ ẹ̀ lóòótọ́ mọ̀ pé ọ̀rọ̀ mi àti èèwọ̀ bọ̀ bí wọ́n ṣe ń bá a sọ̀rọ̀ tó fi ń response mi ò mọ̀ but anyhow ìgbà wálé lẹ́ni náà tó bá dé màá béèrè lọ́wọ́ ẹ̀ tó ti rí báàgì gbọ́dọ̀ sọ fún mi ọ̀rọ̀ ẹ̀dá o ṣe má jà. wàláì bó ṣe pè mí lórí fóònù báyìí mo kọ́kọ́ ṣọ́ọ̀kì lórí mi kọ́kọ́ scatter ni mi understand bọ̀bọ̀ yẹn ajé. easy ó pè mí náà lórí fóònù bóyá network ló dàbí kò sí service àbò ó tán lórí fóònù mi wọn tó ń bá mi sọ gan kò tiẹ̀ jọ mọ́tàlá ayé kò jọ mọ́tàlá ọ̀run. ajé ọ̀rọ̀ yóò pẹ́ o. kókò tí ẹ fẹ́ kó kọ́kọ́ yọ bá ìgbà kí kọ́kọ́ là ń gbà tí kan kí mọ́ fà pé ó yà náà owó tó di aṣọ yẹn mo fẹ́ rí. èmi ò tí ì gbọ́ yẹn rí o owó ló gbé lọ ń bí o. ok na dàpọ̀ orí ẹ ti ya wèrè ṣá. o ti ya wèrè orí ẹ ti dàrú. tí bá láì fọ tí ẹyọ kan ṣá wàá máa ṣàlàyé gbogbo bí gbogbo lọ́sẹ̀sì tó ń sọ ìwà sáré máa ṣàlàyé. nígbà tó kúrò ń bí last meeting tá a ṣe ń bì owó ló gbé lọ bọ̀bọ̀ wá sọ̀rọ̀ ẹ lórí fóònù ọ̀rọ̀ yẹn ò tí ó dà pé nẹ́tíwọ̀kì tán àbí ó ń ṣe bàlàbàlà àbówó ló tán àbí fóònù mi fẹ́ kú. anybody kó máa halẹ̀ mọ́ mi nǹkan tájọ dì sílẹ̀ ni aṣọ ni mo bá ń bẹ̀ ọgbọ́dọ̀pọ̀ àbúrò mi olóní kí ni mò ń gbé kiri mọ́kàn ló pé kí ni ọmọ yìí wá kiri máa tú báyìí aṣọ ni mo bá ń bẹ̀ ilé mo bá yẹ ṣe o tó bá dá yín lójú ẹ tún kẹ wò. ó dà pé wèrè ní ẹ tún kẹ wò. wèrè lẹ́yìn o. ìyá ẹ jọ ṣámi mi ìfẹ́ understand eléyìí tí wọ́n sọ pé ká má bá òun sọ náà ṣe. ẹyin méjèèjì ẹ tún kẹ wò nǹkan tó wà bẹ̀. kọ́ tún kẹ́ wò. kò sí wèrè. èèyàn kan ló máa di iyọ̀ èèyàn kan ló máa tú o. kíre aṣọ rè. ẹ máa mọ̀ ọ́ mọ̀ ẹ tiri kan tó wà bẹ̀ èmi lè scope. aṣọ ìyá ẹ̀ nìyẹn o aṣọ ìyá ẹ̀ nìyẹn. dàpọ̀ orí ẹ ti jà. aṣọ tiẹ̀ aṣọ bàbá ẹ̀. ẹ mọ̀ tẹ̀fẹ̀ gbọ́ aṣọ ló kúnnú bíbá yìí o. mo ní kò sọ owó bẹ̀. owó ló wà nù kíbi. wo jẹ́ka bẹ̀rẹ̀ lára Lizzy ló mọ ibi tó ṣe. ọwọ́ ẹ̀ ni owó wa. ó ti gbéra lé. ọgbẹ́ni bọ́lá ẹ̀bẹ̀ jàre o lè sọ bí ọ̀tẹ̀ o sọ bí dìdìrì. sórí ti bá láì gbà tí jà ò ní gbọ́ràn mọ́. ọwọ́ ẹ̀ ló wà jàre. ọwọ́ ẹ̀ ló wà. kò yé mi o. jẹ́ sọ́kọ fún ẹ ibi tó ti gbé àwọn aṣọ àwọn grandpa ẹ̀ tó ti sọ owó di aṣọ ọmọ ẹ lọ́wọ́ abẹ́tà kó lọ dá owó yẹn padà kó dá báàgì wọn padà o. máa tọrẹ òun àìná rẹ ẹ jẹ́ mo bẹ́ẹ̀ ṣe máa ṣe kówó yẹn fi jáde. kó fi jáde. kó yẹn máa fi jáde. ẹ méjèèjì kọ́ lẹ left. ó mọ̀ pé owó ló ń bojú ọ̀rẹ́ jẹ bó ti ń rire o bọ́bọ̀ bó ti ń rire o ó lè ń pa á lẹ́rìn ọlọ́mọ yìí kí iye ẹ̀rín wa kó dìbànújẹ́ lẹ́yìn ìdá sọ pé a fẹ́ pín owó ló wá lọ sanwó daṣọ. ṣo fẹ́ gbọ́ mi tí o bá fẹ́ kórìí ẹ máa sáré ju ẹsẹ̀ ẹ lọ to understand lọ wá owó yẹn padà sínú báyìí àìjẹ́ bẹ́ẹ̀ torí tó bá gbé oye aṣọ yìí tó gbé wá torí kò tiẹ̀ yé tó bá gbé àkísà yẹn padà síbi tó ti lọ gbé kó dẹ̀ rọra tún kó owó yẹn báyìí kó tún dá padà sínú báàgì ẹ̀ kó gbé wá lẹ́rọ̀ kó rọra gbé wá lẹ́rọ̀ àìjẹ́ bẹ́ẹ̀. bí ìṣèlérí ọlọ́run wáìnì filẹ̀ bí ìtẹ̀rí kan tó tẹ̀ ṣó dàbí kámà lójú mi ó lọ má aṣọ dádì ẹ̀ aṣọ mọ́mì ẹ̀ aṣọ ẹ̀ pátá àbúrò ẹ̀ nìkan ló kó síbì ó wá sọ pé owó di aṣọ ó kúkú yẹ mú bọ́ksà ẹ̀ sí. tí ò lè lówó èyí mo lówó tí ò lè lówó bọ́ jẹ́ ìsọkọ fún ẹ ọmọ tó lówó yẹn sọ pé òun padà bọ̀ ìpadàbọ̀ Jésù nobody knows ìpadàbọ̀ tó tají kan lọ́wọ́ ẹ̀ ó lè gbà kó sígbà tá a mọ̀ tó ń bọ̀. àdẹ̀rí nìyẹn bóyá aṣọ làwọn yẹn kan ń di kiri àmọ́. bóyá kò ṣaṣọ ló ń di kiri owó ló wà bẹ́ẹ̀. ṣé àjọ fojú ara wa rí tẹ́lẹ̀ tó mọ́ ẹ̀. báyìí tàdé wà yẹn adáṣẹ́ kiri. àṣẹ sọ̀dẹ̀ hágì tó yá wèrè ni. ó yá wèrè mi láì tàwa èyí adáṣẹ́ kiri ọlọ́pàá máa lé kiri láì sọ pé owó wà nú ẹ̀ owó ló wà nú ẹ̀ tó ọlọ́pàá fi lé. nǹkan tẹ́ máa sọ fún ẹ ni pé gbé aṣọ yìí padà síbi tó ti gbé wá. gbé lọ. mo dẹ̀ kó owó yẹn padà síbi àìjẹ́ bẹ́ẹ̀. wo owó yẹn a fún ẹ ní ìjọ méjì tí aṣọ wọn bàbá yàrá ìyá ẹ babaláku bàbá yìí kó yá padà sínú wọdúrópù yín kó yá sọwọ́ yẹn kó wà nù báàgì kó sọ kalẹ̀ síbẹ̀ àjẹ́ bẹ́ẹ̀ ìjọ méjì yẹn á gbóná mọ́ ẹ o. kẹgbẹ́kẹgbẹ́ ló lọ ń kó má ṣe ọmọ mi má ṣe o
torí má ṣe lóògùn máa mọ̀. Ìwà rere ṣóhun lẹ̀ṣọ́ ènìyàn. Ọmọ mi ìwé la gbé kó gbajúmọ̀. Kí ló dé tó wá lọ ń kẹ́gbẹ́? Ọmọ mi kò tọ́ kó hùwà tí ó tọ́. Gbajúmọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ìyá ni kò jẹ́ ní. Má ṣe. Jọ má bínú à ń béèrè ilé bọ̀bọ̀ kan ní around yìí ni. Jídé. Ẹ bá rìn díẹ̀ ibi ọsàn wẹ́wẹ́ yẹn ibẹ̀ ọ̀ngàn ní ilé yẹn. Ibi ọsàn igi ọsàn yẹn. Yes. Alright, tó ṣe gan thank you. Má ṣe. Orúkọ mi ni Inspector Akin láti Ẹlẹ́mọ̀rọ̀ police station. Okay. Ẹ jọ Jídé ní abèrè sà. Jídé. Bẹ́ẹ̀ sà. Ṣé ó sì? Ó ní àwọn ìbéèrè kan àbí méjì tí a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ má bínú èèyàn ọlọ́pàá ẹ ti dé ṣẹ́rí Jídé tẹ̀ ń sọ ọmọ mi ni so kò bá síbẹ̀ máa ṣe sọ́pọ̀ ẹ máa béèrè ẹ̀yin ọlọ́pàá tẹ́nibọ̀dì bá ti rí ó ti mọ̀ pé kọ̀ọ̀kan ti ṣẹlẹ̀ nìyẹn kí ló ṣẹlẹ̀ sọ fún mi ọmọ bíbí inú mi ni. A kò ní láti béèrè àwọn nǹkan àti méjì kan lọ́wọ́ Jídé. Ẹ̀dẹ̀ ṣọ́wé kó sìn ọkàn. Ok. Jídé onáàlejò báwo ni gbogbo ẹ̀ a kú Nàìjíríà yìí Ọlọ́run ṣàánú wa ni. Má ṣe ọmọ mi má ṣe o torí má ṣe. A lè pa á fún yín àbí. Báyìí lọ gbà. Rí traces pé ọ̀kọ̀ọ̀kan gbà bí o. Ẹ ti ń bọ̀ ẹ̀ àwọn akọ̀ọ́ ìbúgbọ̀ àtẹ́lẹ́ ń bọ̀ báyìí kan gbà. Ẹ ló sà ṣé ọ̀gá ọlọ́pàá là ń bá sọ̀rọ̀ yẹn sà? Nǹkan tó ṣẹlẹ̀ pé ṣé níjọ́ kan tí tẹ́fọ́n ti lé olè wá sí àdúgbò wa ojú yẹn làwa ń sá fún tá a fi yà sí abẹ́bẹ̀ bọ́bọ́ kan dúró tì wá lára wọn jọ ń sáré bọ̀ ni but ẹ mọ̀ ojú ló ń rojú ṣàánú òun náà kọ́ sáré yà síbẹ̀ yẹn náà pé kó àyàwó à ń jẹ́ ẹ̀rípò òun ló sọ̀rọ̀ pé wọ́n gba bí ọmọ tó kù ẹ̀ ti sá lọ òun ló kọ̀ dọ̀ síbẹ̀ yẹn àánú ọmọ yẹn tó ṣú sà owó yẹn wà lọ́wọ́ ẹ̀ sà báàgì yẹn wà lọ́wọ́ ẹ̀. Ló lọ bá jùmọ̀. Ó tí o kì í ṣe pàtàkì sọ eléyìí o. Daddy. Yes. Ṣé rí báàgì tó wà lọ́wọ́ yẹn exhibit ni àwọn ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ló sọ fún wa wípé báàgì wà lọ́wọ́ ẹ̀ and thank God wípé à ń rí i lọ́wọ́ ẹ̀ sìn. Báàgì ìgbéra ẹ̀ níjà àfún ní kò wá ṣẹ́ṣe ò ṣe kò sí wàhálà o ìbí tó ṣe ń lọ mí ń lọ màá tún lọ bẹ́ẹ̀ lọ wá oúnjẹ tó wà fi jẹ tó wà jẹ sórí wíkì tó ìjọba mú ẹ kò ṣẹ́yẹ́ mọ́ mo ti lọ wà lájà. bí èmi lè fẹ́ wá oúnjẹ fún àbáwọn ọmọ yín. Jídé màá rú ẹ̀ kó má sọ kankan torí ẹni tètè bá sọ pé a máa go against them nìkan náà mọ̀. Jídé ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà àfìgbà tó padà bára ẹ níbi tí ò yẹ kó ti bára ẹ. Má ṣe o. Torí má ṣe lóògùn máa mọ̀. Ọmọ mi hùwà tó tọ́. Ìwé la pé kó lọ kọ́. Ọmọ mi kí ló dé tó fẹ́ kọ́? Tá a pé kó lọ kọ́. Nǹkan mi ló lọ gbájúmọ́. Ìwé la pé kó lọ kà. Ẹgbẹ́kẹ́gbẹ́ ló lọ ń kó.
má ṣe má ṣe má ṣe má ṣe má ṣe má ṣe ọmọ mi má ṣe o torí má ṣe lóògùn máa mọ̀. Ìwà rere ṣóhun lẹ̀ṣọ́ ènìyàn ọmọ mi ìwé là pé kó gbajúmọ̀. Kí ló dé tó wá lọ ń kẹ́gbẹ́ ọmọ mi kò tọ́ ó hùwà tí ó tọ́ gbajúmọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ìyá ni kò jẹ́ ní má ṣe o.